mo ti jíṣẹ́ bọ̀ bàbá máa ṣe láṣẹ pé Bísí Ológe Bísí Ológe show àwọn la ní show tiwa ni ẹ máa wò ó ẹ má yí kú òǹbẹ Rẹ́mi Adébáyọ̀ Ṣítàbí ọmọ Èkó pàtàkì ọmọ Èkó arómi sálẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ bẹ́ẹ̀ ni nílùú Èkó wa yìí náà ni Bísí Ológe show àwọn tó ẹ máa gbádùn lẹ́ máa bá pàdé bẹ́ẹ̀ ẹ máa wò ó dọ́tọ̀ sí náà. Kò sí nǹkan kan tó yàtọ̀ ní inú gbogbo nǹkan tí mo ti sọ nípa Bọ́lá Tinubu. Mi ò kó jẹ́ o, kò sí nǹkan ẹyọkan báyìí tó yàtọ̀ nínú gbogbo nǹkan tí èmi yìí tí mo sọ nípa Bọ́lá Ahmed Tinubu. Mi ò dẹ̀ ní kó jẹ láéláé. Ṣùgbọ́n nǹkan ẹyọkan tó yàtọ̀ ni wípé nǹkan tí mò ń sọ ń sìn inú àwọn èèyàn kan ò dùn sí. Nǹkan tí mo dẹ̀ ń ṣe ń sìn inú àwọn èèyàn kan ò dùn sí. Nǹkan tó yàtọ̀ nìyẹn. Èmi ò tí yàtọ̀ torí tí Bọ́lá Tinubu bá jẹ president tí ò bá ṣe dáadáa èmi yà sọ dẹ́ndé ọ̀rọ̀ màá fi gbá ní orí. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó ti ju pé kí èèyàn má sọ sí lọ. Nǹkan ẹyọkan tí Bọ́lá Tinubu ní ọwọ́ títí èmi o òun ni pé àjọ jẹ́ ọmọ Yorùbá. Àǹfààní tí Bọ́lá Tinubu ní ọwọ́ títí èmi nìyẹn torí èmi ò lè rí ọmọ Yorùbá ńlẹ̀ kí n tẹ̀lé Ìgbò, mi ò dẹ̀ lè rí ọmọ Yorùbá ńlẹ̀ kí n tẹ̀lé Haúsá. Ẹni tó bá hùn tó fẹ́ bá Obi down the drain kó máa lọ, ẹni tó bá lè fẹ́ bá Àtíkù lọ kó má tìkọ̀ kó tẹ̀ l'Àtíkù. Ọlọ́run bá ti pín dáadáa fún oníkálukú. Èmi ní tèmi o, èmi ló kàn ní títí èmi. Ṣùgbọ́n tí ò bá sí pé alábòsí ìkà ní púpọ̀ nínú àwọn ọmọ Yorùbá tí wọ́n ń sọ pé kò gbọdọ̀ jẹ́ Bọ́lá Tinubu, kò dẹ̀ ní jẹ́ Bọ́lá Tinubu. Gbangba làṣántà ẹ jáde kẹ́ sọ pé yes ẹni báyìí ni ẹ fẹ́ tẹ̀lé. Ẹ jáde gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń sọ pé kò ní jẹ́ Bọ́lá Tinubu, kò ní jẹ́. Ẹ jẹ́ ká mọ ibi tí ẹ tò sí. Tó bá yẹ pé Òbí ni ká mọ̀ pé yes Òbí lẹ̀ ń ṣe. Tó bá jẹ́ Àtíkù ni ká mọ̀ pé yes Àtíkù lẹ̀ ń ṣe. Ẹ kàn má jókòó sínú kọ̀rọ̀ yàrá yín láti máa sọ pé kò gbọdọ̀ kò ní jẹ́ Bọ́lá Tinubu àbí pé ẹ ní kópa nínú ọ̀rọ̀ ètò ìdìbò. Ọmọ kékeré ara títí èmi òun ni èmi. Mi ò ní jókòó ní ọmọdé ara mi kí máa wò kí nǹkan bàjẹ́ débi pé tí n bá wá dàgbà wọ́n wá béèrè lọ́wọ́ mi pé kí ló ṣe nígbà tí nǹkan bàjẹ́ kí má lè sọ̀rọ̀. Màá sọ pé mo sọ ní ìgbà yẹn. Tó bá dẹ̀ jẹ́ pé ẹni tí mo support sí náà ó bàjẹ́ màá ní mo support ẹ̀ ó dẹ̀ bàjẹ́. Ṣùgbọ́n èmi ò ní bá wọn jókòó níjókòó pé mi ò ní kópa nínú ọ̀rọ̀ ètò ìdìbò ní orílẹ̀-èdè ilẹ̀ Nàìjíríà. Èyí tí gbogbo wa fi ẹnu túrọ̀f tá à ń sọ̀rọ̀ pé wọ́n gbowó, wọ́n ti fún wọn lówó, wọ́n ti yí ẹnu padà. Ètò yẹ kó jẹ́ main focus wa òun ni nǹkan tí àwọn pípù yìí ní ìpamọ́ tí wọ́n fẹ́ ṣe fún Nàìjíríà fún ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. Mo ti wo ti Bọ́lá Tinubu ó wà ní orí YouTube èyí tó ṣe ní Arewa House. Ẹ lọ jókòó dáadáa kẹ́ wò kẹ́ gbọ́ nǹkan tí Bọ́lá Ahmed Tinubu tó lóun ní ìpamọ́ fún ọmọ Nàìjíríà tó bá tó pé kẹ́tẹ̀lé. Èmi dẹ̀ wò dáadáa fún gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé ó ti dàgbà. Ìjókòó Bọ́lá Tinubu ó lélẹ̀ ju ti ọmọ 40 years old mi lọ torí Ọlọ́run ọba ló ń fún èèyàn ní ìwòsàn. Ọlọ́run ọba ni ó ń fi ara líle ló fi ń jìn kẹ́ẹ̀dà. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé ó ti dàgbà, ó ti ṣe gbá, ó ti ṣàwo. Bọ́lá Tinubu nìkan
kọ́ ni àgbàlagbà tí ó fẹ́ rúlu ìlú. Bá ṣe ń sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ Joe Biden tó jẹ́ president wọn ní Amẹ́ríkà ọmọ 1946 ni 76 years old ni. In fact kò sí president Amẹ́ríkà kankan tí ò ní any form of disability disorder láti orí first president ni tó fi dé orí 46th one tó jẹ́ Joe Biden. Joe Biden is 76 years old. Only one form of disability, which is speech disorder. Only nǹkan tí wọ́n pè ní speech disorder, disability ni. Ó dẹ̀ rule wọn ní America. Another one, Clinton, ọmọ 1946 lòun náà. Ó ń lo hearing impairment. That's another form of disability. Another one, ní inú Amẹ́ríkà yìí kan náà tí gbogbo yín máa ń sáré lọ tẹ máa ní ẹ fẹ́ gba visa ẹ fẹ́ lọ kú ẹ fẹ́ ṣe kíní kan ìlú náà wà pa àwọn tí wọ́n rule wọn both present and in the past. Another one is Thomas Jefferson. Òun náà ní learning disability president former president America ni o. Another one John F. Kennedy. Òun náà ní learning disability pẹ̀lú chronic pain. Àgbàlagbà dẹ̀ ni wọ́n ní ìgbà tí wọ́n rule America. The most popular one gan, Abraham Lincoln, ó ní mental disease. Ní gbogbo àwọn ẹni yìí ìgbà tí wọ́n rule America ni o, kò ṣe ìgbà tí wọ́n kúrò ńbẹ̀ o. James Madison, ìyẹn ní epilepsy, àrùn tí a máa ń pè ní wárápá. Former president America ni tó yẹ pé tabarẹ́ tó ní wárápá a máa sá fún a ní kó má kóran wá. Odindi president America James Madison ó ní epilepsy nǹkan tí wọ́n pè ní wárápá. Ronald Reagan ó ní ó ń lo hearing impairment, another form of disability ni. Franklin Delano òun ó ní polio, another form of disability ni. George Washington ó ní learning disability. Àgbàlagbà ni làwọn pípù yìí. Almost gbogbo president tí America ti ní títí di ọjọ́ èní ni wọ́n ní one form of disability ní ìgbà tí wọ́n rule America. Kò ń ṣe pé ìgbà tí wọ́n ṣe tán America dẹ̀ dìbò fún wọn, wọ́n gbà wọ́n tọwọ́ tẹsẹ̀. Gbogbo wọn dẹ̀ ni wọ́n ṣe dáadáa ní inú Amẹ́ríkà yẹn. Kò sí ẹni tó condemn wọn. Kò tún wá ń ṣe àwọn nìkan ní gbogbo àgbáyé. Àwọn tó ju Bọ́lá Tinubu lọ wà tí wọ́n yìí rule. Àwọn tí wọ́n fi disability rule náà wọ́n wà ní àgbáyé yìí. Àwa nìkan là ń sọ pé ó máa kú lẹ́nìí, ó máa kú lọ́la. Àwọn kan ti ń sọ pé wọ́n de kinní kan mọ́ ní ikùn, wọ́n gbé káàkiri pé kò ní wálé mọ́. Ṣùgbọ́n òun ló ti wálé yẹn. Ẹ lọ wò ó ní orí ibẹ̀ yẹn. Ó wà ní orí YouTube. Ó ti sọ ohun tí ó ní tí ó fẹ́ ṣe fún Nàìjíríà. So èmi ní tèmi o, èmi ló kàn lèmi tẹ̀lé. Wọ́n fẹ́ kí ẹni tí orí ẹ̀ bá pé mi ò fi okùn fa ẹyán pé kí wọ́n lọ dìbò fún Bọ́lá Tinubu o. Mi ò dẹ̀ sọ pé dandandandan Bọ́lá Tinubu ni kẹ́ dìbò fún o. Èmi lèmi sọ o pé ẹni tí ó hun èmi nìyẹn. Torí ohun tó ń ṣẹlẹ̀ ní Lagos State ń sìn bá tiẹ̀ ṣe ń sọ pé a fẹ́ ìjọba tiwa kí wọ́n include àwọn èèyàn títí wa sí inú ìjọba. Jídé Sanwó-Olú ti ń ṣe o. Jídé Sanwó-Olú ti ń ṣe. Wọ́n ti fi àwọn ọmọ Èkó, in fact àwọn ọmọ Èkó wà nínú ìjọba bá ṣe ń sọ̀rọ̀ yìí. Kí la tún wá ń fẹ́? So ṣé àwa ní support irú ẹni bẹ́ẹ̀ ni? Torí pé à ń bínú. Èmi fẹ́ ìlọsíwájú fúnlùú Èkó. Ọ̀rọ̀ ìlú mi dẹ̀ ni. Ẹni tí n bá rí tí mo lérò pé ó lè ṣe òun ni màá support. Secondly, as ọmọ Yorùbá, Bọ́lá Tinubu lèmi rí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo dẹ̀ máa tẹ̀lé. Torí mo rí nǹkan tó ní plan fún Nàìjíríà. Tí ó bá dẹ̀ wá ṣe ní dáadáa, èmi ìyá dìde, màá sọ̀rọ̀, mi ò ní dákẹ́. Torí mi ò gba sílè kan ní ọwọ́ anybody, kò sí ẹni tó sanwó fún mi. Ìgbà tí mò ń dáṣe kò sẹ́ni tí mo pè
kò dẹ̀ sẹ́ni tó sanwó fún mi, mi ò ní káwọn èèyàn dáwọ́ fún mi. Eléyìí náà tí mò ń ṣe kò sẹ́ni tó sanwó fún mi, mi ò gba sílè kan ní ọwọ́ anybody. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, àǹfààní tí Bọ́lá Tinubu ní ọ̀dọ̀ mi nìyẹn. Gbogbo nǹkan tí mo sọ nípa ẹ̀ tí ò da mi ò kó jẹ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, èmi ló kàn, òun ni èmi yìí ni màá tẹ̀lé. Mi ò fi tipá mú anybody, ṣùgbọ́n èmi ò ní dáṣà pé mi ò ní bá wọn dìbò. Ẹni tó bá hùn tó fẹ́ bá Obi down the drain, good luck. Jonathan fonítọ̀hún, ẹ tó bá dẹ̀fẹ́ bá ti kú lọ, kónítọ̀hún má ti kọ̀. Ṣùgbọ́n ẹ jáde, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ yé ṣe àbòsí, kẹ́yẹ́ dúró sí ẹnu kọ̀rọ̀ yàrá yín láti máa fi ẹnu túrọ̀f pé kò ní jẹ́ Bọ́lá Tinubu, wọ́n ti sanwó fún lágbájá, wọ́n ti sanwó fún tàbí. Ẹ̀yin tí wọ́n sanwó fún ẹbọ́ta, ẹ jẹ́ ká mọ̀ pé yes, èmi o, lágbájá ọmọ tàmẹ̀dú o, Òbí ni mò ń ṣe. Èmi o, tàmẹ̀dú o, ọmọ Làkàṣègbè o, Àtíkù ni mò ń ṣe. Ṣùgbọ́n alábòsí ni yín. Alábòsí ni ọmọ Yorùbá. Ẹ̀yin lè máa kí èèyàn láàárọ̀ tó bá lọ tán ẹ̀yin múlẹ̀ ní orí. Ẹni kò lè jẹ́ Bọ́lá Tinubu, ẹ jọ̀ọ́ ta ni ẹni tí ẹ múlẹ̀ pé ká dìbò fún? Ẹ jọ̀ọ́ ta ni ẹni tí ẹ fẹ́ kí àwa ọmọ Yorùbá support? Tẹ́ bá sọ, màá bọ́ta. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.